ẹ jẹ́ n sọ̀rọ̀ nípa Gbénga fún yín. Ẹ jẹ́ kí n gbàgbé Adé ẹ jẹ́ n gbàgbé ẹ̀ torí pé nígbà tó yá Adé rí nǹkan sọ ó ní pé òun ò gbàgbọ́ pé òun nìkan ni mò ń fẹ́ àmọ́ táìmù tó máa sọ fún mi mo ti ń fẹ́ Gbénga ńgbà náà. Gbénga ẹranko nínú àwọ̀ èèyàn. Gbénga eégún sẹnu jẹ́jẹ́ mutí. Gbénga ló yẹ ká máa pè pé ẹni obìnrin kò lọ́nà kó sáré lọ tún oorun sùn ni. Ẹni obìnrin bá kò lọ́nà kó mọ̀ pé ayé òun ti bàjẹ́. Gbénga big boy ni Gbénga. Nígbà tí mo pàdé Gbénga ní ilé ọ̀dọ̀ àwọn àǹtí mi kan ni mo lọ síbẹ̀ nígbà tọ́rọ̀ èmi àti Adé ṣẹlẹ̀ ìrònú bá mi mo lọ sọ́dọ̀ wọn mi lọ gbébẹ̀ mo lọ fòdò mẹ́ta ni. Ìgbà tí mo débẹ̀ sister mini supermarket torí ṣọ́ọ̀bù tó wà níta wọn ṣọ́ọ̀bù mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni wọ́n lò wọ́n kó drinks síbì kan provision wà ní ṣọ́ọ̀bù méjì ibi tí wọ́n fi drinks sí yẹn ẹni gba ṣọ́ọ̀bù yẹn náà níbẹ̀ o òṣèlú bí ọbẹ̀ wọn bí òjá papọ̀ wọ́n kàn fi ojú ọ̀nà síbẹ̀ láti wọ ọbẹ̀ ni bàbá méjì yòókù wọ́n ṣe papọ̀ ó tóbi gan-an wọ́n ń ta pẹ̀lú títa àwọn nǹkan tí wọ́n ń ta ọṣẹ ìwé ní o cream ní everything náà ṣe síbẹ̀ ní supermarket ibẹ̀ mo ti gbàgbé ibẹ̀ pàdé Gbénga ibẹ̀ ni mo máa ra nǹkan lọ́wọ́ tó bá ti wà nǹkan lọ́wọ́ ọjọ́ máa sọ̀rọ̀ ẹnu ọjọ́ máa sọ̀rọ̀ àǹtí mi tíṣà ni wọ́n so òun náà fún aláàrẹ̀ ó ń ṣiṣẹ́ ní bank tó bá ti wá a máa jọ sọ̀rọ̀ báwo ni kíní kan wá kan èmi ti ẹ̀ ń lejú sísítà mi ló sọ pé ṣe bí oní ṣe dáadáa sí náà kò tí ì máa rí ó ṣe kọjá àdúgbò wa náà kò tí ì kọjá bí i 6 months pé ọmọ tó dẹ̀ dáa ni pé báǹkì kan ló ti ń ṣiṣẹ́ kíní kan ìgbà kan ṣáà ń pọ́n mo ní ok no problem tó bá ti ń close níbi iṣẹ́ ó máa ya ọ̀dọ̀ wa ó máa ra energy drink kan wọn fún mi lówó òpólówó tó bá ti ra energy drink yẹn ó ń lọ lé nìyẹn ìgbà míì àròṣe ẹ̀wẹ̀ ọ̀dọ̀ ló ti máa ń rà so bó ti máa ń rí ó ti ń ṣe léètì pẹ́tipẹ́tipẹ́tipẹ́ ó ti tó bí a month tèmi ti ń rí ó ti ń wá tipẹ́tipẹ́ bó tó bí a month tèmi ti ń rí ìgbà tó wá láti ìbùsáǹtì mi tó sìn lọ́wọ́ pé kí n fóònù nọ́mbà mi no problem ó fún nọ́mbà mi ìgbà tó délé ó pè mí ó bá mi sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ àti ibẹ̀ lọ àti sọ̀rọ̀ lórí fóònù á bá mi sọ̀rọ̀ ó yá ó ask me out mo gbà àti ṣeun ó gbà láti fẹ́ abẹ̀ sí ń dé tara wa ìgbà tó yá o mo wá ṣe ṣáìdì ọ̀dọ̀ àwọn sísítà mi èmi náà lọ bí iṣẹ́ mo máa ń lọ sọ́dọ̀ ẹ̀ àwọn nǹkan tí mo lọ́dọ̀ Gbénga ni wípé anytime tí n bá lọ́dọ̀ Gbénga tí n bá débẹ̀ ó ló máa ní pé kí n wá ògbà míì orí bike ó lè ní pé kí n padà kí n má wọ orí mọ́ tó bá ní kí ló ṣẹlẹ̀ báyìí pé òun fẹ́ jáde nísìn ọdẹ ò jìnnà sọ́dọ̀ àwọn sísítà mi o ṣe understand but ilé tèmi síbẹ̀ ó jìnnà díẹ̀ tí máa pé mo òun ṣe kinní ó lè ní pé kí n má wọ orí mọ́ tí má complain á lóun nífẹ̀ẹ́ mi gan òun ṣe gbá kan tí má lọ́dọ̀ Gbénga kájọ ní normal pé boyfriend and girlfriend ẹjọ́ ní àjọṣepọ̀ tí Gbénga bá bẹ̀rẹ̀ lájọṣepọ̀ tó bá fi lè mú Gbénga tó dà tó kó bí àjọ lájọṣepọ̀ ó dà báyìí tó bá padà fọ́ọ̀kan Gbénga ó lè dìgbà tí lù ẹ̀ so tá a bá ti ṣetán báyìí ó gbọ́dọ̀ kúrò mẹ́ ẹ̀kan yẹn ni ó gbọ́dọ̀ kúrò mẹ́ ó máa kúrò mẹ́ as early as possible ó lè lọ sí sitting room máa lọ dúró síbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ìgbà míì tí bá wà ń bẹ̀ Gbénga ò ní fọwọ́kàn mi ó kọ́ lọ sí bedroom àṣẹ Gbénga ló ń ṣe sompin Gbénga ó lọ́dọ̀ Gbénga bọ́ra sílẹ̀ Gbénga dẹ̀ ń wò mí báyìí ìjọba ni pé mo ti sùn ó dẹ̀ ń wò mí ó dẹ̀ ń fi nǹkan ọmọkùnrin yẹn ṣeré ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ó dẹ̀ ń dárúkọ mi ó fi nǹkan ọmọkùnrin yẹn ṣeré ok èmi tó ń dárúkọ ṣé bí mi ni mo sùn síwájú ẹ̀ yìí nínú ìwọ nǹkan kan yìí kí ló wà ní kó gbé tán mi méjì sókè kó fi ha kó ṣe nǹkan tí wàá ṣe rárá o ó bí Gbénga ó bóbìnrin ṣeré
àbí kó máa bẹ ṣe lórí fóònù kódà ju kí Gbénga kó wá lóun fẹ́ obìnrin lájọṣepọ̀ lọ. àǹtí Ṣeun eré ni mo pè ó wá ní ọjọ́ kan ó gbéra nílé mi mo lọ dọ̀ Gbénga. nígbà tí mo dọ́dọ̀ Gbénga mo ní mo wá ṣe surprise fún mi. ìgbà tí mo débẹ̀ àṣé Gbénga lè ṣe ó lè jó so ó lè bá rẹ̀ ṣeré ó lè bá rẹ̀ ṣeré ní ẹ̀ẹ̀mẹrin lójúmọ́. tó bá ti wá ṣe tán ó ti máa wá rẹ̀ ó ti máa rẹ̀ dọ́kàn tí pé kò sí bó ṣe lè fọkàn Gbénga tó bá ti fọwọ́ kàn jù inú máa bí kó gba ilé sí. so mo ti wá mọ̀ níwọ̀nyí ọjọ́ kan mo á ní pé kí n lọ kí Gbénga. nígbà tí mo débẹ̀ àjọ ó ní ó sọ fún mi pé òun bọ̀ náà mo ní kó má bínú pé ó kàn mí ìṣẹ̀lẹ̀ mi pé kí n wá ìdààmú kò lọ bí iṣẹ́ ní weekend. ó ní okay kò sí problem. mo wọlé mo ṣe nǹkan tó yẹ kí n ṣe àjọ ń sọ̀rọ̀ o mo ṣàlè pé tí mo ṣe ń bá Gbénga sọ̀rọ̀ kò túraká sí mi. gbogbo táìmù yìí mi ò tí mọ̀ pé Gbénga ń ṣe ó láìka àti máa bá rẹ̀ ṣeré ju kó máa bọ́bìnrin lájọṣepọ̀ lọ mi ò tí mọ̀. ó wá dijọ́ kan ìjọ́ tí mo lọ náà ni o máa sọ pé kókó máa bọ̀ ẹ mọ̀ èmi náà mo feel like kí n kò tiẹ̀ fara yí ó ti pẹ́. bá ní stop I'm not in the mood. You are not in the mood. kí ló wá ṣe okay no problem pé ó rí ẹ I will put you in the mood don't worry. no don't touch me. why do you want to be my touch? I'm your girlfriend. why do you want to be my touch? ọwọ́ tí máa gbé dé Gbénga báyìí ó gbígbà tí fún mi ni pa kò gbé ọkọ̀ dúró ó ní mo ní kó má touch mi. etí mi ó ní kí n má touch ẹ ṣé yẹn ló ní kókó fọmúlé sí. but babe kí ni big deal I'm your girlfriend. ó sunkún Gbénga kò palẹ̀kùn dé ní ó ti tilẹ̀kùn yẹn ó jáde lọ. gbà tó kó ṣílẹ̀kùn fún mi ó pe nọ́mbà ẹ̀ ilẹ̀kùn sí wàhálà. nígbà tó dé ó ṣílẹ̀kùn fún mi ó ti mú báàgì mi tó wà gbogbo nǹkan tó wà lọ́dọ̀ ẹ̀ ó ti páàkì gbogbo ẹ̀ ó ti gbé kọ́pá sọ pé pàtí mo níwò mo fẹ́ máa lọ lé wa ó ti sunkún ojú lòun ràn mí iṣẹ́ mo ti padà wẹ̀ tó wá dé màṣá máa lọ lé wa. ó bá bẹ̀ mí kò sí ìwọ tó fi bẹ̀ mí tán ó ní kí n má bínú kí n jọ mo ní wàyà tó gbá mi létí mo mí ìsẹ̀ níbi tí mo wà mo ní kí n wá bá ẹ ó lè gbá mi létí kí ni mo ṣe fún ẹ Gbénga. ó ní òòlù understand jọ ṣáàjọ má bínú. àti Ṣeun ó bẹ̀ mí kí n má bínú o. alẹ́ ọjọ́ yẹn àjọsùn ojú dàsílẹ̀ mọ́ mo ní mo fẹ́ máa lọ ó ní kí n má lọ náà ṣebí èyí Sunday tó wáyé ti dàrú ọ̀la máa gbàgbé lọ síbi iṣẹ́ bó ṣáà ti ká sọ ibi iṣẹ́ mi lọ́wọ́ tẹ́tẹ́lẹ̀. mo ní mo kàn ní ọ̀rọ̀ tó lọ ṣe ń lè nínú àtòrí nǹkan tó ṣẹlẹ̀ ní kí n má bínú mo bá jẹ́ gbà. àǹtí Ṣeun mo gbà sí Gbénga lẹ́nu mi ò lọ lọ́jọ́ náà. kí ni nǹkan tí mo lọ ṣe náà ó dẹ̀ wípé mo jáde ni mo lọ ra nǹkan wá ok a ní ká jẹ ẹyin àti bread mo lọ ra bread wa ẹyin wà nílé. nígbà tí màá ṣílẹ̀kùn Gbénga ti wà carry the way ó mú fọ́tò mi dání ó dẹ̀ ń tẹ nǹkan ọmọkùnrin ẹ̀ báyìí fọ́tò bá lórí fóònù ẹ̀ ló ti ń wò ló ń tẹ nǹkan ọmọkùnrin tó ń pariwo baby lágbójá ṣe kíní kan ó pín ìyàn kíní kan wọn Gbénga mo ṣàkà ń bẹ̀ yẹn ó bẹ̀ mí ó nítorí ìfẹ́ tó ń ní sí mi ní for the first time ó ní kò ṣẹlẹ̀ rí gbà kó ṣẹlẹ̀ rí o. àǹtí Ṣeun àṣé mi tí ì rí nǹkan kan àṣé késekése ni mo rí kàṣàkàṣà ń bọ̀ lọ́nà késekése mo rí kàṣàkàṣà ni mo wá ń wò báyìí lójú ọ̀nà. Gbénga a continue àbárìn àjò ayé wa lọ. àǹtí Ṣeun àrùn tó ṣe Gbénga pọ̀ Gbénga ò lè dá dúró ní ìṣẹ́jú kan tí ó bá ti síbi iṣẹ́ kó má fi nǹkan ọmọkùnrin ẹ̀ ṣeré. gbogbo energy drinks tí Gbénga ń rà táwa rọ̀bẹ̀ yà ń rà lọ sílé ó lọ fi ń ṣe energy ni tó bá ti mú tán tílẹ̀ máa fi mọ́ Gbénga máa fi nǹkan ọmọkùnrin ẹ̀ ṣeré tí ó mọ̀ dà gbóngbóbìnrin lájọṣepọ̀ kò ń fẹ́ rọ́bìnrin kankan tó bá ti lè ṣe ìyẹn tó ti dà báyìí ara ẹ̀ ti wà òkè. àǹtí Ṣeun kò wá sí nǹkan tó lè ṣe wọ́n bẹ́ẹ̀ fọ́ ọkàn ẹ̀ ṣe gbá kan rárá o
ṣe nígbà tí mo bínú lọ ìgbà tó yá tájọ tí mo ká tó bẹ̀ mí kí n má lọ kíní kan yẹn ó kàn yà bẹ̀ mí níjọ́ yẹn ó bá mi lájọṣepọ̀ àsìkò náà ó mọ obìnrin kí ọmọ tí kí ó sábà mi lájọṣepọ̀ mo lọ mi ò fẹ́ fẹ́ mọ́ ó wá bá mi ó ní kí n stand by òun wípé nǹkan tóun fèsì náà ni pé kí n jọ torí Ọlọ́run mo dúró tì àti ṣeun èmi náà wò pé ikú wa àjọkú ni olólùfẹ́ mi àwẹ̀wò àjọgbà ni torí wọ́n sáà lọ́kàn mi ń fẹ́ ó túwọ́jú so nǹkan tèmi náà ṣe nìyẹn àti ṣeun ó wá di wípé kódà kí n wà ń bẹ̀ ó máa wọnú tọ́lẹ̀tì lọ abára ẹ̀ ṣeré ó dẹ̀ máa dà wọ́n rò pé okay fine tí o bá fẹ́ mi délé tọ́nà ṣé o ti máa ṣe eléyìí náà ṣé kò ní stop àti ṣeun mo wá ronú títí mo á fi ó dẹ̀ introduce ẹ̀gbọ́n ẹ̀ kan sí mi ẹ̀gbọ́n ọkùnrin ohun obìnrin mo wá lọ síbẹ̀ mo wá ṣàlàyé fún wọn pé nǹkan bẹ́ẹ̀ ló ń ṣe Gbénga pé kí ló mọ̀ tá a lè ṣe sí pé kódà ó ti nà mí rí tí wọ́n fẹ́ stop pẹ̀lú orí kìíní yẹn báyìí inú máa ń bí ni wọ́n bá ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé ṣe máa ṣe Gbénga o kò tiẹ̀ tí tò mẹ́rin ara tó fi máa ń ṣe bẹ́ẹ̀ wípé ọ̀dọ̀ bródà àwọn kan tó gbé ni bródà àwọn tó gbé yẹn lesbian ni bródà àwọn yẹn pé so ibẹ̀ ló ti kọ́ gba àwọn àṣàkáṣà bẹ́ẹ̀ yẹn mo ní wípé bó ṣe wà yẹn the only place tó máa ti enjoy ìbálòpọ̀ ni ìhòòdì obìnrin ìhòòdì ẹni òbí bá jọkùnrin bá jọ obìnrin so ẹ̀gbọ́n àwọn yẹn ló ti kọ́ ní kọ̀ọ̀kọ̀ ló ti ṣe wọ́n ṣàrò gbẹ́jọ́ fún mi torí pé mo fẹ́ God ọ̀tọ̀ sọ fún mi sí mo délé mo ronú títí kọ́ọ̀lù ẹ̀ wọlé sórí fóònù pé ṣé mò ń bọ̀ ní weekend mo ní màá wá gbà tí mo pé kí n lọ bá sọ̀rọ̀ tí mo gbọ́ yẹn kí n lè sọ pé kí la máa ṣe sí i mo ti wà lórí ọ̀kadà mo ti fẹ́ débẹ̀ ló bá ní kí n má wà mọ́ kí ni ṣógbóbìnrin mi wà ní kí ló ṣẹlẹ̀ mo ṣe gbéra nìyẹn mo ṣàfàṣì gidi lọ gbà tí mo débẹ̀ ẹ mọ̀ bóyá Gbénga ẹ̀sìn bóbìnrin lájọṣepọ̀ rẹ̀ tán ni kò bóbìnrin lájọṣepọ̀ nǹkan tó ń ṣe yẹn náà ló ń ṣe bẹ́ẹ̀ ni mo ti wá rí wípé kò sí owó tó lè dá sí Gbénga ò lè change àfi Ọlọ́run nìkan tó máa ń change ẹ̀dá ló lè change Gbénga. Káyọ̀dé ṣé kí n sọ nípa Káyọ̀dé Ọlọ́run Káyọ̀dé dá èèyàn gidi ni Káyọ̀dé o apanilẹ́kúnjayé àmọ́ tẹ́ bá rí wọn níta ẹni yìí ẹni ẹ̀yẹ lẹ́pẹ́ wọn Káyọ̀dé ó fojú mi rí mọ̀ bò ó mo ń bọ̀.